Mo kí gbogbo wa jákèjádò àgbáńlá ayé níbikíbi tẹ́ ẹ̀ ti ń gbọ́ mi. Ẹ káàárọ̀ tó bá ṣe páàárọ̀ lẹ́yìn ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Ẹ káàsán tó bá ṣe pọ̀sán lẹ́wà. Bákan náà ẹ káalẹ́ tó bá ṣe alẹ́ lẹ́wà níbi tẹ́ ẹ̀ ti ń gbọ́ mi. Ohun tí mo mú wá lónìí kò ṣe tó pọ̀ rárá. Ohun kan kékeré náà ni. Mo kàn fẹ́ jẹ́ káwọn nǹkan kan yé àwa tá a jẹ́ aráàlú. Kí ni ojúṣe aráàlú gan? Kí ni ojúṣe àwọn tá a ṣe bẹ́ẹ̀ tá a di ìbò yàn? Wípé ó yá o, kánsílọ̀ ládùúgbò, chairman ní local government kọ̀ọ̀kan, house of assembly ní constituency kọ̀ọ̀kan, senator rep àti gómìnà tó fi dórí ààrẹ. Àwọn èèyàn wa àfẹ́ máa ń da àwọn nǹkan kan papọ̀ tó ìṣe wípé ẹ̀tọ́ wa ni. Lóòótọ́ o, àwọn ìjọba tẹ́ ń wò ó ìtàn bá fẹ́ ṣe ni, ìtàn bá sì ṣe náà ká sọ wípé wọ́n ṣe é. Eléyìí tí mo mú wá, ìwọ tó bá wò wípé bóyá olóṣèlú kan àbẹ́nìkan ló ní ó yá sọ̀rọ̀ báyìí, a jẹ́ wípé etí ọ̀tẹ̀ ló fẹ́ fi gbọ́ ọ̀rọ̀ mi yìí nù. Ṣùgbọ́n tó bá farabalẹ̀ dáadáa tí màá bá gúnlẹ̀, wàá rí wípé ohun tó yẹ kó o máa gbọ́, ohun tó yẹ kó o gbọ́ láàkó ìgangan ó ní mò ń sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú, àwọn tá a dìbò yàn níbìkan sí kejì nínú ipò ìjọba, a máa ń ṣe àwọn mistake kọ̀ọ̀kan nípa wípé bóyá alága káńsù kan àbí kánsílọ̀ àdúgbò kan àbí house of assembly kan àbí rẹ́ẹ̀pù àbí sẹ́nítọ̀ àbí gómìnà tó bá lọ sádùúgbò, bóyá kàn wò pé àdúgbò tí wọ́n ti yan yìí jẹ́ kí n ṣe ná, jẹ́ n ṣe omi ẹ̀rọ, jẹ́ kí n ṣe bẹ́ẹ̀, kí n ṣe títì. Ọ̀pọ̀lọpọ̀ àwa èèyàn àfẹ́ máa ń sọ pé ó káre láì, ó ṣe dáadáa, ó ṣe dáadáa, ó ṣe bákan. Àkọ́kọ́ nù béèrè mi ò ní wípé ẹjọ́ owó tó fi ṣe nǹkan sádùúgbò òun, sówó ìyá rẹ̀ ni, sówó bàbá ẹ̀ ni, àbí iṣẹ́ tó ń ṣe, inú iṣẹ́ tó ń ṣe ló ti mú owó yẹn tó fi ṣe àwọn nǹkan yẹn sínú àdúgbò kọ̀ọ̀kan. Ṣé bóun ló tọ́ ókè o, ẹ̀yin ará àdúgbò mi o, ẹ̀yin ará ìlú mi o, ẹ̀yin ará ìpínlẹ̀ mi o, ẹ yàn mí gẹ́gẹ́ bí aṣojú yín, n ò sì ní báyìí lójú jẹ́. Tí irú bóyá bí honorable bẹ́ẹ̀ àbí alága council àbí gómìnà àbí house of senate àbí house of rep bẹ́ẹ̀ tó bá wá ṣe nǹkan sádùúgbò, àmọ́ àgàgà kó ṣe wípé ọmọ ẹgbẹ́ wa kẹni, àmọ́ ni ó ṣe dáadáa, ó ṣe tàmẹ̀dù, ó ṣe gbá, ó ṣàwo. Ṣé inú owó àpò ẹ̀ ló ti mú ni? Ṣé inú iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ti mú? Àwọn nǹkan yìí ni mo fẹ́ kẹ́yìn èèyàn wa kẹ́ ẹ jẹ́ kí a mọ̀ wò dáadáa. Àsìkò sì ń bọ̀ tó ṣe wípé àwọn ìjọba, àwọn gọ́ọ̀mẹ̀ntì tá a ṣe bẹ́ẹ̀ tá a dìbò fún, tá a dìbò yẹn a mọ̀ sọ àwọn nǹkan kan nípa wọn láìpẹ́ yìí. Ṣùgbọ́n eléyìí tí mo kàn mú wá lónìí, mo kàn mú wá gẹ́gẹ́ bí ìfáàrà àsìkò ìbò tí ń bọ̀ báyìí. House of assembly tí ò sí nílé láti gbà tó ti dìbò yàn, house of rep tí ò sí nílé, tí ò gbégboro láti gbà tá a ti dìbò yàn, tó ṣe wípé òkèrè báyìí ni house of senate mi ń gbé, òkèrè ni house of rep mi ń gbé, house of assembly mi, alága council mi láti gbà tán ti dìbò yàn báyìí ló ti yá òkèrè yánu, tí ò dẹ̀ yẹ kó ṣe bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ rárá àti rárá. Àsìkò kan ṣì ń bọ̀ tá a máa sọ̀rọ̀ nípa àwọn èèyàn wo ló yẹ ká tẹ̀lé. Ọláìdé o, ẹ kúkú ti mọ̀, akéré fún ní sọgbọ́n ni mí, a sọ̀rọ̀ gbogbo tìrírí ó ń lé mi, kò sì sí kinní kan tí ó ṣẹlẹ̀ nígbà tá a bá ti ṣe lórí ọ̀tẹ̀, tó ṣe pé lórí òdodo láti ń ṣe, kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Ó kọ́ mi ò yípadà, ẹ mọ̀ dáadáa náà, Ọ̀túnba
Ọláìdé Yusuf ló kọ mi.